Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Please can we get the distinguished honorable a round of applause? Thank you, sir. Like I mentioned earlier on in the day, that we will be having a memoir unveil. It's a collection of works, part of the body of works of Mama Rainbow. Please, hello sir, please. Hey, Mama Rainbow said I should speak about so you see hold on. Please hold on. orúkọ mi ni wòlíì Israel Olodele Ogodipe tí gbogbo èèyàn mọ̀ sí Genesis. Orúkọ church wa ni Celestial Church Genesis Global. Mo dúpẹ́ fọ́lọ́run nínú ìgbé ayé màmá mi, Mama Rainbow, abiyamọ lọ́jọ́ tó ṣòro, abiyamọ tí kì í pààyàn tì nínú ìdààmú, abiyamọ tó nífẹ̀ẹ́ gbogbo ọmọ pẹ̀lú àdúrà, pẹ̀lú ìrẹ̀lẹ̀, pẹ̀lú ìfaradà. Wọ́n jẹ́ lára àwọn tó jẹ́ kí ìjọ aláṣọ funfun kó tún máa gbèrú sí i pẹ̀lú ìdùnnú àwọn tá à ń dìde bọ̀ nínú ẹ̀. Ẹ̀kọ́ tí mo kàn fẹ́ kí gbogbo àwọn obìnrin kàn kọ́ lára ìyá yìí. Ìkíní, ká máa rántí wípé gbogbo ohun tá a bá ń ṣe lénìí a máa ṣàlàyé fún ọ̀la wa. Ohun tí a bá dẹ̀ ń rí lénìí ó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ láti àná. Báwo la ṣe ń lora wa, báwo la ṣe ń manage àwọn ọmọ wa, báwo la ṣe ń manage àwọn ènìyàn, then báwo la ṣe súnmọ́ Ọlọ́run tó. Ohun tó dùn jù nú mi nínú ìgbé ayé wọn òun ni ìfẹ́ tí wọ́n ní sí Ọlọ́run àti tí wọ́n ní sí ènìyàn, àti ìfọ̀kànbalẹ̀ àti ìtẹ́lọ́rùn tí wọ́n ní, tí wọ́n dẹ̀ gbàgbọ́ wípé Ọlọ́run ló ń ṣe ohun gbogbo. Israel Olodele lórúkọ mi lẹ́ẹ̀kan sí. Mo jẹ́ ìkan lára àwọn Mama Rainbow. Mo dẹ̀ mọ̀ pé wọ́n á ju ọdún yìí lọ ní ayé nínú àlàáfíà, nínú ìbùkún àti ìgbéga àti ìwájú. Gbogbo àwọn ọmọ tọ́lọ́run fún wọn àtọmọ ọmọ wọn ò ní mọ sàárè kankan nu wa. Jésù Olúwa wa. Thank you. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.